gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkótó ètò yín ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín leléyìí o, owó yín ní abala tá à ń wò yìí. Àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń rọ̀yàn lọ́wọ́ láti fi owó ránṣẹ́ látòkè òkun wá sí orílẹ̀-èdè wa yìí tí orúkọ wọn jẹ́ tap send. Àwọn ni wọ́n ń ṣe agbátẹrù ẹ̀. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dá ìbéèrè mẹ́wàá, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ ẹ dẹ̀ mú nǹkan yín dáadáa. Lẹ́yìn 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kẹ́ má lọ. Ó dùn àbí? Ó dáa. Tẹ́ bá ṣe àwọn ìbéèrè ṣùgbọ́n tẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá kẹ́ wà ní 1,100 wálẹ̀ lẹ́yìn ètò á fún yín ní owó yín nínàpọ̀ 2. Ìfẹ́ Olúwa ni kò ṣẹ. Ìfẹ́ Olúwa ni kò ṣẹ, àṣẹ o. Tẹ́ bá wà ní tẹ́ ṣe àmúlùmálà èdè kẹ́ wà ní 10,000 àní kẹ́ máa mú lọ. Àánú àfọ̀hún. Àánú àfọ̀hún. Àmì fẹ́mi. Tẹ́ bá yarí o kẹ́ni ẹ fẹ́ máa dáhùn àwọn ìbéèrè yín tó kù. Tẹ́ bá ṣe ń dáhùn wọn tẹ́ ń gbà wọ́n. Bẹ́ẹ̀ ni owó yín á máa gbé pẹ́lí lọ sókè sí. Ẹ ṣé. Kí ló kọ yín? Orúkọ mi ni Michael ọmọ Adébáyọ̀. Láti bo lẹ ti wá? Ọmọ ìlú Àgọ́ Àrẹ lèmi. Àgọ́ Àrẹ? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n Èkó ni mò ń gbé. Níbo lẹ ń gbé l'Ékòó? Agbègbè Ìkẹjà. Lẹ ti wá bí lẹ́nu? Bẹ́ẹ̀ni. Ó dáa. Iṣẹ́ wo lẹ ń ṣe? Olùkọ́ lèmi. Kí lẹ ń kọ́? Mo ń kọ́ àwọn ọmọ ní èlò orin, àbí ká sọ pé ohun èlò orin, bí wọ́n ṣe ń tẹ ohun èlò irin, bọ́n ṣe ń ta, bọ́n ṣe ń lù àwọn ohun èlò orin bẹ́ẹ̀. Èlò orin? Bẹ́ẹ̀ni. Ohun èlò orin mélòó lẹ lè lù? Tá bá kà ní méjì, bóyá ká sọ pé bí 4 sí 5. Ẹ lè lu gángan? Díẹ̀díẹ̀ mo ń gbìyànjú. Ẹ lè ta jìtá? Bẹ́ẹ̀ni. Ẹ ta wáyà dáadáa? Bẹ́ẹ̀ni. Kí lẹ tún ẹ lè? Mo lè tẹ dùrù. Ẹ lè tẹ dùrù? Bẹ́ẹ̀ni. Ẹ lè fún fèrè? Bẹ́ẹ̀ni. Ẹ lè fún fèrè? Gbogbo níṣe ni yín o. Oore ọ̀fẹ́ Ọlọ́run. A dúpẹ́. Ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ kọ́ àwọn ọmọ yín ní ohun èlò orin láti mọ̀ ọ́ lù, láti mọ̀ ọ́ ta, láti mọ̀ ọ́ tẹ̀, kọ̀ọ̀kan sí yín. Bẹ́ẹ̀ni. Ṣé a máa fi ní Instagram? Bẹ́ẹ̀ni. A máa fi sí ìyẹn, a máa fi sí káwọn èèyàn lè lọ bá yín dòwò pọ̀. Ẹ ṣeun. Ó dáa bẹ́ẹ̀, inú mi dùn. Ọdún mélòó rèé tẹ́ ti bẹ̀rẹ̀? A ti tó bí ọdún 9 sí 10. Ọdún 9 sí 10. Bẹ́ẹ̀ni. Kí ẹ lọ kà nílé ẹ̀kọ́ ni àbí? Rárá, kò ń ṣe nǹkan tí mo kà nílé ẹ̀kọ́ ni. Ilé ìjọsìn ni ẹ ti? Bẹ́ẹ̀ni. Ṣé olùṣọ́ àgùntàn ni bàbá yín ni? Bẹ́ẹ̀ni ná. Olùṣọ́ àgùntàn ni bàbá yín? Ṣùgbọ́n kì í ṣe inú ìjọ wọn ni mo ti kọ́ mọ àwọn nǹkan báyìí lò, àbí tí mo ti mọ̀ wọ́n ṣe. Torí mo mọ ìkan sí méjì lù láti bẹ̀rẹ̀ kó tó wá di wípé mo bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti mọ̀ sí. Ṣé ẹ lọ sílé ẹ̀kọ́ gíga? Bẹ́ẹ̀ni. Ilé ẹ̀kọ́ gíga kí lẹ lọ kà? Mo kà ní ikọ̀ tí mo kà ìmọ̀ ẹ̀rọ kẹ́mí. Kẹ́mí? Ta ni Kẹ́mí? Bóyá kẹ́mí, mi mọ Yorùbá nǹkan tí mo kà. Ṣùgbọ́n mo mọ̀ pé mo kà ìmọ̀ ẹ̀rọ. Àwọn olórin kan kọ pé àwọn ọmọ kinní kan wọ́n ti po kinní kan pọ̀. Nǹkan tó pò pọ̀ yẹn gangan. Nǹkan tó pò pọ̀ yẹn gangan òun ni ìmọ̀ ẹ̀rọ ẹ̀ ni mo kà. Ẹ ṣeun. Mo ń gbìyànjú láti rántí orin yẹn ni o. Kò séwé
kò ségbò wọ́n ní ipò kẹ́míkà pọ̀. ẹ̀yin èèyàn mi àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wá ní kò sí nǹkan tó dàbí nǹkan téèyàn mọ̀ ọ́ ṣe. Ikún ní tóun bá ti bọ́ sóko ẹ̀pà pé ọ̀kọ̀ọ̀kan èjèèjì ló máa ń rebó tó sóun lẹ́nu. Kì í ṣe pé ó rọrùn o ṣùgbọ́n nǹkan tó mọ̀ ọ́ ṣe ni. Tó bá jẹ́ ti ká fowó ránṣẹ́ láti UAE, láti UK, láti US, láti Canada, láti Australia wá sí orílẹ̀-èdè Nàìjíríà, tap send mọ̀ ọ́ ṣe. Ó dẹ̀ rọ̀ wọ́n lọ́rùn, owó yín ò ní há. Kí lẹ wá nílò láti ṣe? Ẹ gba tap send sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín láti Play Store àbí Apple Store. Kẹ̀dẹ̀ ló Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. Fún $20 àkọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá fi ránṣẹ́ sílé, tap send á wá fún yín ní $20 padà. Ṣé rí bíi pé ẹ $20 ránṣẹ́ wọ́n á tún dá owó yín padà fún yín. Ṣé ti rí báyìí pé ìrọ̀rùn ló bá dé pẹ̀lú tap send o. Ó yá kí lẹ̀ ń dúró ṣe? Ẹ bẹ̀rẹ̀ sí lo tap send lénìí kó bá rọrùn dé. Ire o pum kí ni ìbéèrè àkọ́kọ́? Ìbéèrè tó òǹkà. Ẹ jẹ́ o 1133. Kí ni 133? Ọgọ́fà dín méje. Ọgọ́fà ni 120 o. Mo wá ní ó dín méje. 133. Òhó bẹ́ẹ̀ni. Ogóje dín méje. Tàbí kí n sọ pé àádóje lé mẹ́ta. Àádóje lé mẹ́ta. Ìbéèrè kàdóje lé mẹ́ta lé ní ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Ó ní kí ni Yorùbá ń pè ní àkọ̀. Àkọ̀. Àkọ̀ bíi àǹkọ́rọ́ bí nǹkan tó fẹ́. Akọ́rọ́ nìyẹn. Akọ́rọ́ nìyẹn. Àkọ̀ àbí àkùọ̀. Àkùrọ̀ lẹ fẹ́ sọ. Ibi omi tí sùn àkùrọ̀ níbẹ̀ jẹ́. Àkọ̀. Ẹ jọ̀ọ́ olóòtú. Mo bẹ̀ yín ẹ ràn mí lọ́wọ́ díẹ̀ kékeré lórí àkọ̀ yìí nítorí ó fẹ́ máa fara pẹ́ oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ní ibi tí nǹkan tí ẹ̀ bá mi yọ like yẹn. mi ò sọ ó dá mi lójú. Mo ní ẹ mọ̀ wípé ọ̀gá mi mo fẹ́ ṣàlàyé kankan fún yín. Ṣé mọ̀ pé nísìn téèyàn bá bẹ̀rẹ̀ nǹkan tí ò bá tí fi ìdí ẹ̀ múlẹ̀ ó dàbí kí n fẹ́ wọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ wá fi àwọn òǹkà sí wípé téèyàn bá tí rí tẹ̀ báyìí kò lè wọnú ẹ̀. Ìgbà tèmi ò tí rí tẹ̀ débẹ̀ mo tètè pé àkíyèsí ara mi padà òun yẹn sọ pé mi ò sọ. Ẹ jẹ́ àtẹ̀síwájú. Ẹ yá bá mi parẹ́. Ẹ ti ṣe mi ò sọ mo sọ pé mi ò sọ. Kí lẹ sọ? Nǹkan tí ẹni mo sọ. Kórèdé ṣé wọ́n sọ? Ó dún gidi. Ṣé wọ́n sọ? Mo gbọ́. Ó yé mi. Ó yẹ ẹ ràn mí lọ́wọ́ ni mò ń sọ lọ́wọ́. Wọ́n ní ọ̀rọ̀ ó máa ń yọ obì lápò, ọ̀rọ̀ ó máa ń yọ ọfà ní kíni? Ó máa ń yọ ọfà ní akọ. Apó. Lápò. Apó yẹn àti akọ̀. Àbí mo ràn wọ́n lọ́wọ́ tó. Ó máa ń yọ ọfà. Lápò. Ibi ṣé kìí ṣe ibi tó máa ń kí dà sí ni à ń sọ̀rọ̀ yìí. Ní kíni? Akọ̀. Ẹ má ní mi ò ràn yín lọ́wọ́ o. Ṣé rí nísìnyí ibi tí à ń kí dà bọ̀ òun ni akọ̀. Ó ti yé mi.
eléyìí ó sì ra gángan bíi gángan tẹ́lẹ̀ sì máa rà ó ju 10 láti máa fi kọ́yàn. kì wá ṣe gangan ni ohun tí mò ń lò gangan. kí lẹ̀ ń lù? Fèrè ni mo ń fún. fèrè mélòó lélẹ̀ máa rà? ilé ò lè ra jẹ́ ọ̀kan. kò tó ṣé ẹ fẹ́ fún méjì pọ̀ ni? kì í ṣe nǹkan tó tiẹ̀ ń dùn mí nìyẹn. kí ló ń dùn yín? ẹ ti ṣáájú ẹlẹ́dẹ̀ẹ́pẹ̀dẹ́ lẹ́ẹ̀kan ni. mi ò sọ̀rọ̀ ẹja tẹ̀síwájú. ló dáa. ṣùgbọ́n ràn wá lọ́wọ́. ìbéèrè kejì. ẹ jẹ́ o 907. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé méje. ó ní parí òwe Yorùbá yìí. ọ̀rọ̀ tó ṣe àgbìgbò tó fi dẹ́kun ẹ̀rínrín. ọ̀rọ̀ tó ṣe àgbìgbò tó fi dẹ́kun ẹ̀rínrín. ẹranko wo ni wọ́n ń pè ní àgbìgbò? àgbìgbò. àkàlàmàgbò. òhó. ọ̀rọ̀ tó ṣe àgbìgbò tó fi dẹ́kun ẹ̀rínrín. ẹ̀rín rínrín ló ṣe ọ̀rọ̀ tó ṣe àgbìgbò tó fi dẹ́kun ẹ̀rín rínrín. olúfúfú ẹ ṣe fúfú fún mi. tó bá ṣe ó fẹ́ pàkàṣọ díẹ̀ o. ìdára ń parí. ọ̀rọ̀ tó ṣe àgbìgbò àbí àkàlàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rínrín tó bá ṣe gúnugún awo kòkó mẹ́yìn. tó bá ṣe gúnugún awo kòkó mẹ́yìn. ọ̀rọ̀ tó ṣe àkàlàmọ̀gbò rò pé àkàlàmọ̀gbò máa ń yé ẹyin púpọ̀. igúnugún bíi 2 mẹ́ta lòun máa ń yé. ọ̀rọ̀ tó wá ṣe àgbìgbò yẹn tí ẹyọ kan bá sì jábọ́ ó máa dùn ṣùgbọ́n ó sì lè kájú kúrò ńbẹ̀. tó bá ṣe gúnugún òun máa ó dàbí báwo lòwe yẹn ṣe yé yín ṣó yé yín ẹ̀kọ́ ni ṣó yé yín. ó yé mi ó ti yé mi wípé ọ̀rọ̀ tó ṣe kí ni nǹkan tí ó dáa tó bá ṣe àkàlàmàgbò. ọ̀rọ̀ tó ṣàkàlàmàgbò tó ṣàgbìgbò tó fi dẹ́kun ẹ̀rín rínrín tó bá ṣe igúnugún awo kòkó mẹ́yìn. awo kòkó mẹ́yìn. ó yé mi ṣùgbọ́n irú àpẹẹrẹ wo la lè fi ṣe wípé bóyá kí n lò báyìí wípé nǹkan tó ṣe àgbàlagbà tó fi ń sun ẹkún tó bá ṣe ọmọ kékeré ó lè dákú. ó lọ bẹ́ẹ̀. bíi pé kẹ́ ní fèrè bíi 50 báyìí kẹ́yọ̀ kan bàjẹ́ inú ẹ̀ ó máa dùn yín o pé ẹyọ̀ kan bàjẹ́ inú ẹ̀. ká wá sọ ẹni tó ní fèrè 2 tẹ́yọ̀ kan wá bàjẹ́ ẹyin tí fèrè 50 yẹn tẹ́ níyẹn tẹ́yọ̀ kan bàjẹ́ inú ẹ̀ tí mo bá sì wá bá yín lọ́la ó dùn yín lánàá o tí mo bá yín lọ́la tí mo ní ẹ yá mi fèrè ẹ sì lè yá mi ní fèrè míì ṣùgbọ́n èèyàn tó ní fèrè 2 tí ẹyọ kan bàjẹ́ nú ẹ̀ tẹ wá ní kó wá yá yín ní fèrè ẹjọ́ ẹ máa sọ fún pé ẹ má dá lẹ́bi ẹ má sọ pé ó jẹ̀bi ọ̀rọ̀ tó ṣe àgbìgbò tó fi dẹ́kun ẹ̀rín rín tó bá ṣe gúnugún tẹ̀yìn náà ẹ máa wo kókó mẹ́yìn tó bá jẹ́yìn náà ńkọ́ ṣé wàá máa fi lẹ̀ ni. ẹ ṣeun ìbéèrè tí ó kàn yìí. 976. ọ̀rìnléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín mẹ́rin. ó ní parí òwe Yorùbá yìí ọ̀rọ̀ tí olóko fi ń sunkún
òun ni àparò fi ń ṣẹ̀rínrín. Dam. Ìbéèrè Ẹ jẹ́ o. 1132. ọ̀dà. Ṣé mo lè lo bí mo ṣe sọ títà kọ́kọ́? Kí ni 130? Òun ni Àádóje. àádóje. Ìbéèrè kejìléláàádóje lé ní méjì. Ìbéèrè kejìléláàádóje lé ní méjì. ẹgbẹ̀rún kan. Ó lé ẹgbẹ̀rún kan. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ìbéèrè kejìlé ní àádóje lé ní ẹgbẹ̀rún kan. Ṣé ó yé yín? Ó yé mi. Kí ni Yorùbá ń pè ní apó? A ti sọ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ni. Kí ni? A ti sọ lẹ́ẹ̀kan, ẹ wá yára. Kí ni? Ẹ̀kan ẹ ṣàlàyé wípé ọ̀rọ̀ apó níbi tí idà máa ń wà, tí ló máa ń yọ ọ̀rọ̀ tí ló ń yọ obì lápò, kìnní kan ló ń yọ kìnní kan ní apó, ló ń yọ idà lápò. Bá mi yọ. Ẹ dúró ẹ jọ̀ọ́. Apó níbi tí wọ́n ń ki idà sí. Kí wá ní akọ? Rárá. Ibi tó máa ń fa. Tó ti ń fa kí ni idà náà? Idà ni èyí tá a fi ń gèèyàn. Ṣé sword? Kíní ni ọfà ní apó? Mo mọ̀. Dá mi yọ. Mo ti àpò. Apó lè ẹkọ síbi. Àpò àwọn ọlọ́dẹ. Ẹ ṣe mọ̀ pé àmì. Ẹ má sọ̀rọ̀ àmì, ẹ má fi yí iye nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan, mo ní ọ̀rọ̀ ní yọ obì lápò, ọ̀rọ̀ ní yọ ọfà lápò. Apó yẹn ọfà inú apó yẹn akọ lè wà nú ẹ̀. Ní yọ ọfà lápò. Òun náà mi sọ pé ọfà. Ìbéèrè yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìbéèrè tá a kọ́ béèrè ni pé níbo ni akọ? Kí ni akọ? Akọ ni à ń fi idà sí. Àpò ni apó ni àpò àwọn ọdẹ. Nínú apó a lè fi akọ tí idà wà nú ẹ̀, a lè fi sínú ẹ̀. Ibi tí a ti rí orúkọ yìí, Aníkúlápó nìyẹn. Nínú apó a lè fi òǹdè sínú ẹ̀. Nínú apó a lè fi ayẹta, a lè fi bàǹtẹ́, a lè kó oríṣiríṣi nǹkan sínú ẹ̀. Ṣùgbọ́n akọ yẹn idà nìkan ni à ń fi sákọ̀. Èyí tí ó túmọ̀ sí wípé àpò àwọn ọdẹ. Ẹ mọ̀ pé àwọn tó máa fẹ́ dárúkọ bàbá Fẹlá wá ní Aníkúlápò, ṣùgbọ́n kì í ṣe Aníkúlápò, Aníkúlápó. Ẹ wo eléyìí ó sì ra fèrè, ká má tanra wa. Irú fèrè wo lẹ́rọ pàǹsọ̀ náà? Fèrè wo lẹ́ ń sọ? Kì í ṣe fèrè àwọn ọdẹ. Kì í ṣe fèrè ọdẹ. Irú fèrè wo? Fèrè tá à ń sọ yìí ó ju fèrè pàràrà ni. Pàràrà oríṣiríṣi ló wà. Ó dáa. Ìbéèrè. Ẹ jẹ́ o. 1149. Ìbéèrè Kí ni 140? Ogóje. Ìbéèrè. Àádọ́jọ-dín-kan ó lé ní ẹgbẹ̀rún kan. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní
ibi tí a bá ní kí gbígbé má gbé ibẹ̀ ló ń gbé. Kí ni gbégbé? Ibi tí a bá ní kí gbígbé má gbé ibẹ̀ ló ń gbé. Ibi tí a bá ní kí tẹ̀tẹ̀ ó má tẹ̀ ibẹ̀ ní ń tẹ̀. Ibi tí a bá ní kí gbígbé má gbé ibẹ̀ ló ń gbé. Gbígbé. Àwọn ibi tí mo ti máa ń gbọ́ bí gbígbé àbí kí egbé ó yàtọ̀ sí gbígbé àbí. Ẹ mọ̀. Tí egbé bá gbéyàn á gbéyàn síbi tó wù. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ibi tí a ní gbégbé má gbé ibẹ̀ ló ń gbé. Bẹ́ẹ̀ni. Ẹ ràn mí lọ́wọ́. Ṣé ẹ mọ̀? Kí òye mi lè lọ bẹ̀ kíákíá òun ni mo ṣe ń bẹ̀rẹ̀. Ewé ni. Ewé gbégbé. Ewé gbégbé. Ibo ló ti máa ń wù? Ibo ló ti lè wù tí àwọn èèyàn ní tí ò dáa? Ibo ni nǹkan ti lè wù tí wọ́n ní? Inú oko. Orí àkìtàn. Ibi tí a bá ní kí gbégbé má gbé ibẹ̀ ló ń gbé. Orí àkìtàn. Ibi tá a ní kí gbégbé ẹ̀ má gbé ibẹ̀ ló bóyá ọmọ tó ń hùwà tí ò dáa tá a ti bawí pé yé hùwà tí ò dáa. Ibi tá a ní kí gbégbé ẹ̀ má gbé ibẹ̀ ṣáà lò ìwọ ṣáà dùnrí mọ́ tó ń gbé ṣá. Kí ló ṣe ẹ́? Ẹ jọ̀ọ́ ìbéèrè mélòó mo ti dáhùn? 5. Ní agbára. Ewé gbégbé ló ní kẹ́gbèrè tèmi wá mi wálé. Ewé ewúro ló ní kí ẹmu tèmi ro. Ewé ewúro ló ní tí ẹmu tèmi ro. Kò sómi kò ṣẹ̀jẹ̀. Kò sómi kò ṣẹ̀jẹ̀. Ẹ̀yin ìyá mi gbére wọ̀ wá fún mi. Tọ̀tún tòsì ẹ máa gbówó wá. Tọ̀tún tòsì ẹ máa gbówó wá o. Orí adìyẹ kì í burú bòmọ̀. Orí adìyẹ kì í burú kò bọ̀. Kóyé dúdú ilé ayé bí. Rí ẹ pé. Ìbéèrè. Karùnléní ogóje lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin arèrè àti ìrèrè? Arèrè àti ìrèrè. Arèrè, ìrèrè, arèrè. Ó yá. Nǹkan tèmi kan máa ń gbọ́ ni àtúntò arére. Àtúntò arére. Ẹyẹ ìyá mi. Arèrè àti ìrèrè. Mi gbọ́ kankan rí. Mami yọ. Yorùbá ní àràbà túramú odò ń gbá rèrè igi ni arèrè. Ẹ ti gbọ́ rí? Ìrèrè ìrèrè òun ni ìjàpá inú omi. Ní agbára o. Ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ o. 1147. Òǹkà. Ìbéèrè. Kí lẹ rò lọ́nà? Ẹ yá sọ. Ṣé owó yẹn lẹ rò? Mo ń ro ìbéèrè, mo ń wo ìdáhùn sí ìbéèrè yìí. Ẹ yá. Ìbéèrè
ìbéèrè kẹtàdínní àádọ́jọ ó lé ẹgbẹ̀rún kan. Àwọn oníṣàngó ló ní bàtá. Àwọn wo ló ní àgẹ̀rẹ̀? Ìlù àgẹ̀rẹ̀. Àwọn eléégún. Ìlù àgẹ̀rẹ̀. Ẹ tí wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀. Wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀. Wọ́n ṣe lòdì. Tán bá níyàn tasẹ̀ àgẹ̀rẹ̀. Bóyá ó lòdì sí nǹkan. Wọ́n lòdì sí nǹkan. Kí wá ní. Bóyá àwọn onílù ọ̀tẹ̀, àwọn tó ń ṣọ́ àbí báwo la ṣe lè pè yẹn. Àgẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ síwájú bẹ́ẹ̀ sí. Àgẹ̀rẹ̀. Àwọn ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣeun. Àwọn ọdẹ. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ má kọjá bí o. Ìbéèrè kẹrìnléní àádọ́jọ lé ẹgbẹ̀rún kan. Ọ̀rọ̀ Yorùbá kan sọ wípé a kì í bá yínmíyínmí dun mí. Kì í bá yínmíyínmí dun mí. Bá lè pè ní orí àtàn. Orí àtàn. Yínmíyínmí dun mí. Kí ni imí? Ìgbẹ́. A kì í bá yínmíyínmí dùn mí. Yínmí. Ẹ ti ń ràn mí lọ́wọ́. Mo fẹ́. O ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe la ṣe pé. O ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. Bàbá parara. Yínmíyínmí. Du imí. Yọ. Kòkòrò ni. Kòkòrò tó máa ń fò. Ṣé ẹ ti ṣe gá ní orí àkìtàn rí? Mo máa ń ṣe gá. Ẹ ń rí àwọn kòkòrò tó máa ń. Ṣé òun ni yínmíyínmí ṣá? Kòkòrò. Ẹ mọ̀. Ṣé kò tí tán? Ẹyọ kan tó kù ni. Èyí tó kù. Ó ti yẹ ẹ̀kọ́. Ṣé ó pọ̀ sí ni? Kí ni àwọn Yorùbá ń pè ní 1131. Ìbéèrè kọkànléní àádóje lé ẹgbẹ̀rún kan. Kí ni àwọn Yorùbá ń pè ní ìgàn? Oyin ìgàn. Ilé oyin. Ilé oyin. Ẹ ṣeun gan. Ẹ ṣeun. Ìbéèrè tó gbẹ̀yìn. Ìbéèrè Ìbéèrè kejìléláàádọ́rùn lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Béèrè awẹ́ lọ́wọ́ orógbó. Kí ni ìtumọ̀ ẹ̀? Téèyàn béèrè awẹ́ lọ́wọ́ orógbó. Orógbó. Ẹ mọ̀ orógbó? Mo mọ̀ orógbó. Orógbó ni ìkejì obì. Àbí? Kéèyàn máa béèrè awẹ́ lọ́wọ́ orógbó, kí ló túmọ̀ sí? Béèrè awẹ́ lọ́wọ́ orógbó. Ṣé kìí ṣe kíní kí náà ń pè náà?
bóyá ká pè ní òun náà ni awẹ́, nǹkan tí mo fẹ́ sọ náà láwẹ́. kí ni. tẹ bá pa obì kí lẹ máa ń pa sí. sí awẹ́, awẹ́ apá sí awẹ́. Ṣé àmọ́ orógbó kò yé mi nǹkan tí à ń sọ. ìbéèrè náà tí mo ń béèrè lọ́wọ́ yín nìyẹn. béèrè awẹ́ lọ́wọ́. kéèyàn máa béèrè awẹ́ lọ́wọ́ orógbó àbí kéèyàn máa béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ìgbín. ẹ ṣe. tàbí kéèyàn máa béèrè ìwo lọ́wọ́ ẹṣin. kí n wá sọ ìtumọ̀ ẹ̀. ẹ ṣe. bí kí wọ́n ní kọ́ máa béèrè lọ́wọ́ bí kéèyàn máa béèrè lọ́wọ́ àgbẹ̀ wípé báwo ni a ṣe ń yíwọ́ ọkọ̀, ìyẹn lè má jẹ́ dáadáa. bí ká máa béèrè mo mọ̀. ẹ ti ń fagùn ibo ni mo ti fẹ́ sun yín sí ju mo ṣe mo wá ní kéèyàn. mo fẹ́ sọ nǹkan tí mo lè fi wé náà ní nǹkan àfiwé. ìtumọ̀ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? kéèyàn máa béèrè nǹkan téèyàn kan ò mọ̀, kéèyàn máa béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí ò lè mọ̀ rárá, tó jẹ́ pé ó tiẹ̀ yàtọ̀ kó ń ṣe nǹkan tó ń ṣe, táwa ń béèrè lọ́wọ́ ẹ̀. ó dáa, nǹkan tí ò ṣe ṣe kéèyàn máa béèrè nǹkan tí ò ṣe ṣe lọ́wọ́ èèyàn, kéèyàn máa béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ìgbín, kéèyàn máa béèrè ìwo lọ́wọ́ ẹṣin. mo rò pé ẹ ń sọ wípé bóyá bí òye ẹ̀ nípa nǹkan yẹn, mi mọ̀ pé kéèyàn fẹ́ béèrè wípé ó ti ṣe. ẹ ṣeun. ó dáa, ẹ ní sùúrù. ó dáa, a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sórí ètò yìí o. wọ́n ní ká fún yín ní aṣọ ife ìmúmire fún yín náà. eléyìí nǹkan tẹ́ bá ti kàánú bí kẹ́ máa kọ òye yín, kẹ́ máa kọ síbí. ẹ ṣé gan ni o. àwọn èèyàn máa ń wá sórí ètò yìí tó ń forúkọ sílẹ̀. ọ̀nà méjì lẹ lè gbà wá sórí ètò yìí. yálà kí n sọ fún yín pé kẹ́ wá àbí kẹ́ forúkọ sílẹ̀ láti wá. ṣùgbọ́n a fẹ́ jẹ́ kó hàn gbangba sí àwọn èèyàn pé ọ̀nà tí ó fín ni a fi ń múyàn wá. ní báyìí ẹ̀yin ẹ máa mú ìkan lára àwọn orúkọ tá a ti kọ síbí. àwọn tó ti forúkọ sílẹ̀ ni wọ́n tẹ̀ jáde tí wọ́n fi síbí. ẹ máa wá mú ẹnìkan, ẹni tá a bá mú mo máa pè jáde. màá sọ fún pé ó máa wá ní ẹ̀yin lẹ máa mú ẹyọ kan. ṣé mi máa pè jáde? ẹ pè. ìbíkúnlé olúwa pẹ̀lú mi. ìbíkúnlé olúwa pẹ̀lú mi. ẹ máa gbọ́ látọ̀dọ̀ àwọn èèyàn mi, kò nílò pé à ń pè wọ́n. ẹ máa gbọ́ látọ̀dọ̀ àwọn èèyàn mi nígbà tí a bá fẹ́ gbohùn sílẹ̀ ní sáà tó ń bọ̀. ìbíkúnlé olúwa pẹ̀lú mi, ẹ máa gbáradì láti wá sórí ètò Masoyinbo. ẹ ṣé gan ni o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kí ni ẹ? wọ́n sọ fún mi, wọ́n ní ẹ fẹ́ fún mi lẹ́bùn. ẹ bá ti ó ń dà. má jà o. ẹ jà. ẹ ṣé o. ẹ wẹ̀ fún tọ́ pé wá fún mi o. ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. mo dúpẹ́ o, mo dúpẹ́ gidi gan ni. ẹ ṣé gan ni, mo dúpẹ́. ẹ ṣé gidi gan ni. ẹ ṣé mo dúpẹ́ gan ni. ó dà, a máa pé kò ṣòwò kíní o, a máa fún yín lẹ́gbẹ̀rún lọ́nà 100.
ẹ ṣeun gan ni. A máa fi yín lẹ́ni a máa fi yín ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Ẹ ṣé gan ni mo dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ kí a tún ṣe ètò tèmi. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ. Tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ a tún ti ṣe tèmi o. Wá tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o. Tí ẹ bá fẹ́ kó wà bí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ móhùnmáwòrán yín. Àbí ẹ̀rọ kẹ́rọ̀ dẹ́bí wò wá ní sáà yìí. Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà orin arégbèdè sọ́ọ̀dọ̀ fi roko arégbèdè dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jẹ́ ọba kó tó dìgbà mí ire o. Ẹ̀dẹ̀ yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo.